A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹ̀ka ìpínlẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ àti olókoòwò ti ké gbàjarè lórí ipò tí àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà wà bí wọ́n ti ké sí ìjọba àpapọ̀ kí ó bá wọn tètè ṣe àgbéyẹ̀wò ₦70,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù bí àwọn òṣìṣẹ́ ṣe ń ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ ti ọdún 2025. Èyí ń wáyé bí ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ṣe ní ẹ̀ka ìjọba kò ní dẹ̀yìn nínú ojúṣe wọn láti wá ojútùú sí ìpèníjà àwọn òṣìṣẹ́ kí wọ́n sì pèsè àǹfààní fún ìdàgbàsókè àti àṣeyọrí. Ṣùgbọ́n àwọn adarí àgbájọwọ́ òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè ní àti ìgbà tí ààrẹ Bọ́lá Tinubu ti dórí oyè ní nǹkan ò ti ṣẹnuure fún wọn pẹ̀lú gbogbo ìlérí tí ó ṣe wípé kì í ṣe owó oṣù tó kéré jù nìkan ni òun máa san, òun á san owó tó ṣeé gbé ìgbé ayé. He will not only pay minimum wage but living wage. Lẹ́yìn tí Tinubu yọ ìrànwọ́ lórí epo bẹtiró níbi ìyànsípò rẹ̀ tí ó wáyé ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 ní ohun gbogbo ti gbówó lórí tí ó mú àwọn òṣìṣẹ́ àti aráàlú gùnlé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ̀hónúhàn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ ti ní ọ̀wọ́ngógó ti mú kí ₦70,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù má tó nǹkan kan mọ́. Wọ́n sọ oríṣiríṣi ọ̀nà tí ó mú kí ₦70,000 má tó ná. Lára rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ owó orí tí ìjọba kàn pa fún ará ìlú. Ṣùgbọ́n Akpabio nínú ọ̀rọ̀ rẹ̀ àná gbóríyìn fún àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè fún ìfarajìn wọn láì wo ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè bí ó ti jẹ́jẹ̀ẹ́ wípé lábẹ́ ìṣèjọba Tinubu àti ìdarí rẹ̀ ní ilé ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá ìyà kò ní jẹ òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́. Ó fi dá àwọn òṣìṣẹ́ lójú wípé ilé ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá yóò tẹ̀síwájú àti máa mú ìgbáyégbádùn àti ààbò wọn lọ́kùnkúndùn kí ìrẹ́pọ̀ sì wà láàárín àwọn òṣìṣẹ́ àti aṣòfin. Bákan náà ní ẹ̀tọ́ wọn wà ní ìpamọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Ọ̀wùadé ti sọ̀rọ̀ lórí awuyewuye tí ó dìrọ̀ mọ́ àfihàn fídíò kan tí ó ṣe àfihàn bí ó ti kí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì níbi ayẹyẹ kan tí ó wáyé láìpẹ́. Àfihàn yìí jẹyọ níbi ayẹyẹ tí obìnrin àkọ́kọ́ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ṣe àgbékalẹ̀ ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Fídíò yìí ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí ó ti ṣe àfihàn àkókò tí Ọọ̀ni dé sí ibi ayẹyẹ tí gbogbo àwọn ọba yòókù dìde kí i yàtọ̀ sí Aláàfin nìkan tí kò dìde. Nígbà tí ó ń fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Kọ́ládé Ọládélé fi léde, Aláàfin da ẹ̀sùn yìí nù bí ó ti ní èyí jẹ́ ọ̀nà kan fún àwọn oníròyìn, bloggers àti èrò orí ẹ̀rọ ayélujára láti dá fàákájà sílẹ̀ láàárín àwọn lọ́balọ́ba. Ó ṣe àpèjúwe rẹ̀ ní ìfàkókòṣòfò lórí ohun tí kò tọ̀nà láti darí ọkàn kúrò lórí ìgbésẹ̀ tí ó lè ṣe ará ìlú láǹfààní. Aláàfin Ọ̀wùadé fìdí ẹ̀ múlẹ̀ ọ̀wọ̀ tí ó jinlẹ̀ tí ó ní fún Ọọ̀ni tí ó ṣe àpèjúwe ní Ọọ̀ni of Life àti gbogbo àwọn alákòóso àṣà ilẹ̀ Yorùbá bí ó ti sọ àfojúsùn rẹ̀ fún àjọṣepọ̀ gẹ́gẹ́ bí gbòǹgbò fún àlàáfíà, ìrẹ́pọ̀ àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Ó wáá rọ ará ìlú kí wọ́n yẹra nínú ìgbésẹ̀ tí ó lè mú ìyapa wá kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún ìgbìyànjú wọn ní ẹ̀ka lọ́balọ́ba láti jẹ́ irinṣẹ́ fún ìdàgbàsókè àti ìrẹ́pọ̀ káàkiri ẹkùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ilé-iṣẹ́ ààrẹ ti darí àwọn agbófinró ilẹ̀ Nàìjíríà kí wọ́n lépa gbogbo ẹ̀rọ alátagbà, website, platforms tàbí ẹnikẹ́ni tí ó bá lọ́wọ́ nínú ìtànkálẹ̀ ìròyìn èké láì ṣe ìwádìí. Èyí ń wáyé lẹ́yìn ìròyìn kan tí ó jẹ jáde wípé ààrẹ Bọ́lá Tinubu ti júwe ilé fún gbogbo àwọn mínísítà rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ti ké sí àwọn agbófinró kí wọ́n dẹ́kun ìròyìn èké.
Ọ̀nànúgà ní kò ní sí ẹ̀tọ́ fún akọ̀ròyìn láti sọ̀rọ̀ bí ó bá ti jẹ́ àgbélẹ̀rọ irọ́ ni wọ́n bá kiri. Ìròyìn yìí ni wọ́n ní ó kọ́kọ́ jẹ jáde láti orí Phoenix browser pẹ̀lú àkọlé ìròyìn yàjóyàjó Breaking News wípé Tinubu ti júwe ilé fún Mínísítà Agbèfọ́ba àti Agbára Mohammed Badaru Abubakar àti Bello Matawalle títí kan Adébáyọ̀ Adélábù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àwọn òṣìṣẹ́ ológun orí omi Nigerian Navy Ship Pathfinder ní ìlú Port Harcourt ti dóòlà ẹ̀mí ènìyàn tí ó lé ní 199 èrò ọjà lọ́wọ́ ìjàmbá ọkọ̀ ojú omi ní odò Bukuma, ìjọba ìbílẹ̀ Degema ní ìpínlẹ̀ Rivers. Ọkọ̀ ojú omi tó ń kó èrò ọjà tí wọ́n mọ̀ sí Blood of Jesus ni ó gbéra láti ìlú Port Harcourt pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èrò àti ọjà tí ó wọ mílíọ̀nù náírà tí ó mórí lé ìjọba ìbílẹ̀ Àkúkú-Tòrò kí ó tó lọ forí sọ ọkọ̀ ojú omi tí wọ́n fi ń kó ẹrù lórí omi. Adarí ikọ̀ NNS Pathfinder Commodore Sajatan Aniakụ ni ó ṣe àfihàn èyí nínú àtẹ̀jáde àná láti ọwọ́ Base Information Officer Lt Commander Bridget Bebia. Aniakụ ṣàlàyé wípé ẹ̀mí kan kò ṣòfò sínú ìjàmbá, ọ̀pọ̀lọpọ̀ ẹrù àwọn èrò ni wọ́n ṣàmójútó. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2025 láàrin aago 11:05 ní agbègbè Tuma, 300 kìlómítà sí Naval Security Station lójúnà Bukuma. Ó ní lọ́gán tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ikọ̀ NSS 0035 pẹ̀lú àjọṣepọ̀ ikọ̀ ológun orí omi àti gọ́ńbóòtù tí wọ́n fi ṣe àwárí gbogbo èrò 199 láì farapa pẹ̀lú gbogbo ìpèníjà tí wọ́n kojú. Aniakụ wá gbóríyìn fún àwọn òṣìṣẹ́ fún ìgboyà àti àṣeyọrí wọn láti dènà àjálù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ilé ìfowópamọ́ ti bẹ̀rẹ̀ ìfìdímúlẹ̀ owó tí wọ́n ń gbà lórí ìtanilólobó SMS alerts àti àwọn àtẹ̀jíṣẹ́ mìíràn sí àwọn oníbàárà wọn ní náírà 6 bẹ̀rẹ̀ láti òní ọjọ́ 1 oṣù karùn-ún. Èyí wáyé lẹ́yìn àlékún tí àwọn ilé-iṣẹ́ ìpè ṣe sí owó ìbánisọ̀rọ̀ lẹ́yìn tí ìjọba àpapọ̀ bu ọwọ́ lù ú. Àlékún 50 nínú ọgọ́rùn-ún 50% ni ó dé bá SMS alerts tí ó bọ́ sí náírà 6 látorí náírà 4. Ṣíwájú àkókò yìí ni àwọn ilé ìfowópamọ́ ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn oníbàárà láti ta wọ́n lólobó lórí àlékún owó tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike Lérè Ọláyínká ti sọ wípé ìdàpọ̀ ẹgbẹ́ alátakò tí Àtíkù ń ṣàmójútó ti forí ṣọpọ́n kí wọ́n tó bẹ̀rẹ̀ rẹ̀ dead on arrival. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò òní lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ni Ọláyínká ti ní ìgbésẹ̀ wọn kò lè sèso rere nítorí Peter Obi kò ní fi ààyè gba ìgbésẹ̀ òṣèlú tí wọ́n gbà lérò láti fi ṣe àtìlẹ́yìn fún èròǹgbà Àtíkù àti di ààrẹ. Bí a kò bá gbàgbé wípé ọdún 2019 ni Àtíkù àti Obi kọ́kọ́ jọ díje papọ̀ gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ààrẹ láti ẹgbẹ́ òṣèlú PDP. Ọdún 4 lẹ́yìn èyí ni wọ́n tún jọ díje láti ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ bí Obi ṣe yẹra kúrò ní PDP bọ́ sí Labour síwájú ìdìbò ọdún 2023. Ṣùgbọ́n bí ìdìbò ọdún 2027 ṣe ń súnmọ́lé, Àtíkù tí ó ti ń pè fún ìdàpọ̀ ẹgbẹ́ alátakò láti fi gba agbára lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu ti wá ránṣẹ́ sí Obi àti àwọn alátakò tó lààmìlàaka láti darapọ̀ mọ́ fún ìpolongo. Àìpẹ́ yìí ni igbákejì ààrẹ ìjẹta kéde wípé ìgbésẹ̀ wọn pèsè ààyè tí yóò fún ará ìlú láǹfààní ìṣèjọba gidi láti fi yẹ ìjókòó mọ́ Tinubu nídìí. Ṣùgbọ́n Ọláyínká ní gbogbo ìgbésẹ̀ Àtíkù dá lórí ìmọ̀ ti ara rẹ̀ láti di ààrẹ. Ọláyínká ní níwọ̀nba ìgbà tí wọ́n bá ti ń sọ̀rọ̀ lórí ìdàpọ̀ coalition, ta ló ń sọ̀rọ̀ lórí coalition Àtíkù? Ta ló ń ronú àǹfààní coalition Àtíkù? Báwo wá ni coalition ṣe fẹ́ yọrí sí rere? Ó ní coalition kò lè so èso rere nítorí Àtíkù àti Obi ò lè fi ẹnu kò lórí ẹni tí ẹgbẹ́ yóò fà kalẹ̀ láti díje du ipò ààrẹ níbi ìdìbò tó ń bọ̀.
Ọláyínká ní Àtíkù kò lè díje pẹ̀lú Peter Obi, Obi ò ní gbà àti díje pẹ̀lú Àtíkù, bákan náà ni kò ní gbà kí ẹlòmíràn díje. Àwọn ìṣòro wọ̀nyí ni kò ní jẹ́ kí ìgbésẹ̀ ìdàpọ̀ wọn yọrí sí rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.